Africa Content TV. Wàá kí àwọn ẹ̀dá wa tí wọ́n jókòó síbí àti Siama National Cantica Committee ṣe ọkùnrin àwọn awakọ̀. Ó nígbà tí tí a máa lo láti kà lọ́wọ́ dàbí tó wà sí sódà sí àmàlùgbé èmi náà ni ó tún pọ̀ láti lè wẹ́pọ̀ fún àwọn tó wá láti national office àwọn tó tù lórí ọ́fíìsì àwọn aṣẹ́bí ní èdè pọ̀ ó nígbà tí ṣé a máa lo láti kà láti fi àṣẹ sí ìtọ́lé ìfọ̀n láti wẹ́pọ̀ fún.